kákìra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kábára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ kiri àwọn pẹ̀gànpẹ̀gàn ṣẹ́nu bọ̀ ni wọ́n sọ kiri wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lálẹ́ ní Yorùbá láì fẹ́nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀tá lulẹ̀ olúwo Yorùbá kojú ọ̀tá gbolẹ̀ olúwo ìgbà yìí lọ́la àwa mọ̀ ọ́pá ọba bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Sọpọ̀lẹ̀ ni wá kó wá wo bí ilé tí ń jóná bí pápá kó wá wo bí mọ́tò tí ń jóná bí pápá kó wá wo bí ènìyàn tí ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. Ó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. Ó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. Ó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. Ó yọ̀rọ̀dọ̀. Ìgbà yìí lọ́jọ́ àwa mọ̀ ọ́pá ọba gbẹ̀rẹ̀ àwa náà bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ̀ mọ́lẹ̀ o láfi ṣètùtù àlátòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Ẹ bẹ̀rẹ̀ ijó yá. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o.
ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbi kíbi tẹ́ tí wọ́n Ọmọlúkà o mo kí yín o lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò lóyún inú láṣẹ ẹbí gbogbo yín pápátá ni mo kí yín kúkú lólódì ẹnì kọ̀ọ̀kan gbogbo yín pápátá lólùfẹ́ mi gbogbo yín lọ̀rẹ́ mi gbogbo yín lèèyàn mi gbogbo yín pátápátá ni mo fẹ́ tọkàntọkàn. Ọlọ́run tó dá wa lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ó dẹ̀ fún wa lẹ́bùn ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ leléyìí tó fún mi kò papọ̀ mọ́ eléyìí tó fún ẹ èyí tó fún ẹ ó yàtọ̀ sí tèmi tèmi yàtọ̀ sí tiẹ̀ ṣùgbọ́n wá kù sọ́wọ́ gbogbo wa láti lò bó ti tọ́ àti bó ti yẹ. Ọmọlúkà lèmi ń jẹ́ mo kí yín ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní Facebook ní YouTube ní TikTok níbi tí a ti ń gbóhùn sáfẹ́fẹ́ táwọn èèyàn ti ń wò wá ẹ bá mi pín ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ kó jáde bógo ti ń jẹ́ ti Ọlọ́run nípa àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ ojú òní tì wá Ọlọ́run ò ní dójú ti gbogbo wa mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ ṣe. Mo wá ní àwọn messages tí mo mú wá fún yín lénìí tí mo máa jíṣẹ́ ẹ̀ fún yín kí ló fà á kí nìdí tí olóyè Sunday ọmọ Adéyẹmọ fi sọ̀rọ̀ tó fi gbé bọ́nú kí ló ṣẹlẹ̀ súnmọ́ bí ẹ jẹ́ kájọ bára wa sọ̀rọ̀ kí ni Sunday Ìgbòho pariwo kí ló sọ kí wá nìdí tó fi sọ ohun tó ń sọ yẹn kí ló ń ṣẹlẹ̀ tó fi sọ̀rọ̀ Yorùbá ní tí ò bá nìdí obìnrin èyí jẹ́ kú mólú bí ò nídìí iṣẹ́ ò dédé ṣe ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ mi ẹ bẹ̀rẹ̀ sí ní bá mi pín ètò yìí bó bá jẹ́ Facebook ló ti ń wò mí bá mi pín share fún mi bó bá jẹ́ WhatsApp ló ti TikTok bá mi pín Fatai Fọlárin God bless you are welcome Ọmọ́táyọ̀ Tìrótì God bless you are welcome Adélékè Kenneth you are welcome gbogbo yín mo kí mi ló mú fẹ́ dárúkọ màámi Adéjọkẹ́ Adédàpọ̀ mo kí yín màámi Ewétúgà mo kí yín màámi Ajífọwọ́bajé mo kí yín màámi Bùnmi one ṣé kò sí ó mà tọ́jọ́ mẹ́ta kẹ̀ màámi ẹ̀yin tèmi ní TikTok o ṣe wà o lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà o ẹ̀yin tèmi ní TikTok mo kí yín màámi His Majesty Prince gbogbo yín bolẹ̀ wà ẹ súnmọ́ Ọmọlúkà ẹ súnmọ́ Ọmọlúkà ṣe
ẹ tú mi ṣe, má fi mí sílẹ̀, ẹ má gbàgbé mi, Ọlọ́run onígbàgbé èyí o. Ọlọ́run onígbàgbé èyí o, ẹ̀yin tèmi ní TikTok o, Ọlọ́run onígbàgbé èyí, ẹ dákun ẹ mọ́ gbàgbé mi o, ẹ dákun ẹ mọ́ gbàgbé mi o. God bless. Mo gbé fún yín, ẹ ṣé. Ẹ jẹ́ ká lọ straight sórí ọ̀rọ̀ tí wá. Tọ́pẹ́ Dáramọ́lá, you are welcome, thank you, God bless you. Abdulbasit IBK, God bless you. Ẹ wá gbọ́ o, ẹ pín prógrámù eléyìí o. Bẹ́ẹ̀ bá ń pín ti tẹ́lẹ̀ kò jọ mí lójú. Most especially ẹ̀yin tẹ́ ń wò wá nínú YouTube, torí YouTube ni mo ti rí tán ti ń wò wá jù. Ẹ rí dájú pé ẹ pín prógrámù eléyìí o. So please make sure you very important. Ó ṣe pàtàkì, ó dẹ̀ ṣe kókó, torí pé kí ni ẹni tá a bá wí fún ọba jó gbọ́ ni o. Ìgbòho sọ̀rọ̀, ẹ bèrè lọ́wọ́ mi pé kí ló sọ. Kí n tó wá sọ tí Ìgbòho sọ fún yín, ẹ listen, ẹ jẹ́ kí n ṣe àwọn àlàyé kékeré kan fún yín. Ọ̀rọ̀ tó ń ṣọgọ́fà ló ń ṣọ̀ọ́dún, èyí tó ń ṣogójì ní í ṣègbà, èyí tó ń ṣàbọ̀yàdé lọ́yà tí ọ̀rọ̀ mi yé yín. Ṣùgbọ́n ẹ wá bí gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ protest. Mo dúró lórí ọ̀rọ̀ mi wípé ìtótọ́ ni protest. It is your right. And nobody can challenge you. Nobody can tell you not to do it. Even the government of Nigeria will never tell you not to do it. So wọ́n bá sọ fún pé kẹ́ ẹ má ṣe, that is to tell you pé wọ́n fẹ́ deprive you of your right. Protest is your right, your civil right. That is the means of telling the government, this is not good, this is not good, this is not good. That is a standard and reliable government. Not a government like the government that is going on in Nigeria. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, Ọlọ́run bùn mí ní ọgbọ́n. Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti mọ ọ̀rọ̀. Olùmọ̀ràn. Ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ o. Ọlọ́run yọ̀ǹda ọgbọ́n fún mi láti fi wo sàápùn ọ̀rọ̀. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo ẹ̀yin youth tẹ́ ẹ̀ ń wò mí, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Mo dúró lórí ọ̀rọ̀ mi wípé Ọlọ́run ò ní jẹ́ kí làálàá yín, Ọlọ́run ò ní jẹ́ kó já sásán. Ẹ fẹ́ protest, it's a good thing. Ìgbòho ò ní kẹ́ ẹ má protest o. Ìgbòho lẹ free, ẹ protest, ẹ̀tọ́ yín ní. Ṣùgbọ́n protest yẹn, anybody nínú Yorùbá nation àkópa nínú ẹ̀. Abẹ́ ìgbàláyé, ṣé kí ni? Àkópa nínú ẹ̀ wò. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣe protest ẹ lọ sí. Ẹ wá jẹ́ kí n tún padà tú ọ̀rọ̀ fún yín. Mo ní lẹ́tà kan tẹ́nìkan sẹ́ndì sí mi lénìí. Lẹ́tà yẹn wọ́n kọ ní 1983. School tó kọ lẹ́tà yẹn máa forúkọ bò wọ́n láṣìírí. 1983. Kí ló wà nínú lẹ́tà? Àwọn management school, private school ni, management school yẹn wọ́n kọ lẹ́tà jáde sí àwọn parent pé ẹ̀yin parent o, ebi ti fẹ́ yọjú wa o. Oúnjẹ tá à ń rà tá à ń fáwọn ọmọ ó ti wọ́n o. Ó ti lé koko, ìlú ò dẹrùn, ìlú ò fararọ. I have the letter. Tí n bá parí program request fún lẹ́tà yẹn máa post ẹ̀ sí ẹ kó kà á. 1983. That is 41 years ago. 41 years ago. Ìlú lé o, ìlú ò fararọ o, nǹkan wọ́n gógó o, ìlú ò dẹrùn o. Ẹ dákun ẹ̀yin òbí, a máa ní láti bù lé owó tẹ́ ẹ̀ ń san o. Kébi má bàa pa àwọn ọmọ yín tó wà lọ́dọ̀ wa, kébi má pa wọ́n kú. 1983, 41 years ago.
kí ni mo sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé fẹ́ jáde? Ẹ jókòó kẹ́ láròjinlẹ̀. Ẹ má fẹ̀tẹ̀ sílẹ̀ kẹ́ ẹ pàlàpàlàpà sẹ́. Ebi tẹ́yìn sunkún ẹ̀ sìn, ebi ń pa yín o, èèyàn ń jà yín o. Ọ̀pọ̀ ní pé ní 1983 tá à ń sọ, míìkì agolo kan is 10 kobo. Síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ò rówó rà á, wọ́n sunkún pẹ̀lú lẹ́ni o. Because básìkò yẹn ṣe rí ni. 10 kobo lágolo mílíkì kan, mo rántí dáadáa. 10 kobo. Ní gbogbo àsìkò ẹ má bínú sí mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pápátá, ẹ má bínú, nẹ́tíwọ̀kì ni. Tó Ọlọ́run àṣà bá wa gbé, Ọlọ́run bá wa tó. Gbogbo àsìkò tá à ń sọ yìí, a gbọ́ pẹ̀lú ìrọ̀rùn yìí pé tó o bá fẹ́ ra píjọ́ọ̀tì ọlọ́yẹ píjọ́ọ̀tì tuntun, tó o bá ní 2,000 3,000 highest bóyá 7,000 naira 1983 wàá rà. Mọ́tò nígbà yẹn pẹ̀lú bí nǹkan ṣe rí lásìkò yẹn, bí mọ́tò ṣe pọ̀ kú tó yẹn, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òrówó rà á o. Ìlú le ni wọ́n pariwo. That is to tell you pé ìlú ò ṣẹ̀ṣẹ̀ le o. Mo ń sọ eléyìí, mo ń repeat ẹ̀ continuously pé ẹ máa jẹ ìyà, ẹ jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ìyà mọ́ ètè ìyà lórí protest ẹ fẹ́ ṣe iṣẹ́. Torí pé kí ni ẹ ṣe the rightful protest. Ẹ gbọ́, ẹ ṣe the rightful protest. Ìdí tí àwọn àgbààgbà inú Yorùbá nation bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá wa Akíntóyè àtolóyè Sunday Ọmọdéyẹmọ tí gbogbo wọn fi sọ pé àwọn ò bá yín lọ́wọ́ sí nìyẹn o. Wọn ò kúkú sọ pé kẹ́ ẹ má protest, ẹ̀tọ́ yín ni. Ọmọdéyẹmọ ò lòdì sí protest, ẹ̀tọ́ yín ni. Ṣùgbọ́n protest ẹ fẹ́ ṣe protest tó lẹ́sẹ̀ ẹlẹ̀ tó jẹ́ gidi ni. Ṣé kò lọ́wọ́ òṣèlú nínú? Ṣé protest ẹ fẹ́ ṣe protest tó lè méso rere jáde ni? Ẹ jẹ́ ká sọ òtítọ́, ká sọjú abẹ́ ń kó. Mo sọ̀rọ̀ 1983 fún yín, ẹ padà wá sí 1990. 1990 àwa ìdí ẹ̀ ti gbọ́n dáadáa. Èló ni wọ́n ń ta ìrẹsì, èló làwọn aṣọ, èló ni bàtà, èló làwọn nǹkan tí mú àwọn èèyàn ń lò láàrin ìlú, èló ló ń jẹ. Ayẹ̀sì wọ́n tó bá fẹ́ ra ilé iṣu márùn-ún ni wọ́n ń lé iṣu lọ́dọ̀ tiwa ń bí. Bó o bá fẹ́ ra ilé iṣu márùn-ún níbí, o ò lè rà ju 60 naira. I am talking of 1990. O ò lè rà ju 60 naira or 70 naira. Mo ń sọ fún yín, ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí tí bá parọ́ ẹ sọ fún mi. Àwọn èèyàn ń ké ńgbà yẹn, wọn ò rówó rà o. Ìlú le òun làwọn èèyàn ń pariwo. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ní TikTok, I have more than 36 people watching me. Kí ló ṣẹlẹ̀ tí mi ò lè ní 1K like láàárín gbogbo yín? Ordinary like ẹ lè tẹ́, gift ẹ fún wa àdẹ̀yọ yín lẹ́nu, like ẹ tún lè like ẹ. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀, má gbé yẹn wá o. Kò sí tó ná yín kẹ́ ẹ double tap. Ọlọ́run adé pọ́n yín lé bẹ́ẹ̀ ṣe like ẹ yẹn. Ẹ gbọ́ 1990 60 naira. Kódà a bag of rice nígbà yẹn à lérò pé mi ò lérò pé kò lè ju 700 naira lọ. Kẹ́rẹ́kẹ́rẹ́ our new millennium year 2000. Kẹ́rẹ́kẹ́rẹ́ ní year 2000 tí n bá jẹ oúnjẹ 30 naira
tàbí 40 naira mo máa yó bẹ́ẹ̀ ní oúnjẹ 30 naira síbẹ̀ wọ́n ráwọn tí ò rí 30 naira yẹn láti lọ fi jẹun o ìlú le kókókó làwọn kan pariwo ìlú ò fọ ara rọ tí mi bá rántí kankan ní ọdún 1989 bàbá mi olórin ẹ̀mí kan olórin ẹ̀mí ni wọ́n pè ní ìmọ́lẹ̀ ayọ̀ Akin Adébáyọ̀ lórúkọ ẹ̀ ó gbé orin kan jáde lọ́dún náà lọ́hùn-ún ó ní kò pa bí dasọ bí di rere kò pa bí dasọ bí di rere ìyàn imú ó lè lálejò ọba mímọ́ ìyàn imú lọ́dún 19 síjú àánú rẹ̀ wo ilẹ̀ wa bàbá wa sọgbà ìdẹ̀rọ̀ ìyàn imú ó mú ìyàn imú ó lè lálejò ọba mímọ́ èmi kọ́ mo kọ́ ìmọ́lẹ̀ ayọ̀ àgbà ọ̀jẹ̀ nínú olórin ẹ̀mí mi òun ló kọ́ lọ́dún 1989 ìlú le koko ìyàn mú síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ ronú padà sẹ́yìn kẹ́ mọ̀ pé ìlú ò ṣẹ̀ṣẹ̀ le nínú Nàìjíríà o mo dúró lórí ọ̀rọ̀ mi sẹ́ ọmọdé yẹn mọ́ mo gbé fún yín nígbà ẹgbàágbèje ọkùnrin ni ẹ tí ò bá sọkùnrin mo gbà fún yín owó baba dami ìtẹ́yìn ń pè lẹ́dúkéṣọ̀n tẹ́yìn bìlífù pé ó jẹ́ education western education kì í ṣòwò ló ń pè lẹ́dúkéṣọ̀n ẹ̀yin tẹ́ bá sọ pé ọmọdé yẹn mọ́ ò wà educated orí yín yẹ̀pẹ̀ ló wà ń bẹ̀ ọmọdé yẹn mọ́ is well educated is intelligent ó ti wo sàkún ọ̀rọ̀ yìí orí pé rárá ẹ má jẹ́ ká fẹ̀tẹ̀ sílẹ̀ ká palapalapa òun lọ́mọdé yẹn mọ́ ṣe ń sòtítọ́ fún yín o ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook kí ló ṣẹlẹ̀ ẹ má jẹ́ kán flag wa ẹ bá mi pín ẹ share Abu Oluwatosin I disagree with you that is what I'm telling you nobody is stopping anybody to protest you are free but Yoruba will not participate àwa Yoruba nation tèmi bá lọ bẹ̀ mo lọ ṣe fídíò ni mo lọ ṣe fídíò that is if I go yay 1990 ìlú le ìyàn mú ìyàn yẹn ló dẹ̀ mú títí tẹ́ fi wọ tẹ̀ náà Ọbásanjọ́ democracy padà inú yín dùn Ọbásanjọ́ ṣe ẹ̀yin kan náà pariwo ó lé o ibi táwọn kan ti ń rí jẹ díẹ̀ lẹ́yìn kan pariwo ìlú le Ọbásanjọ́ ṣe tán hand over ẹ̀yin kan pariwo ìlú le ẹni tó Ọbásanjọ́ hand over fún ó kú Yar'Adua kí lórúkọ ẹ̀ Jonathan take over ẹ̀yin kan kígbe ìlú le Jonathan ṣe lé tó fẹ́ ṣe ó gbé Buhari dé wọn lòun ni mẹsàáyà èpè lẹ́ṣẹ́ fún Buhari parí ìjọba ẹni tó wà ń bẹ̀ dé èpè náà lẹ́tún ṣẹ́ fún mo tún garanti yín bẹ́ẹ̀ bá ti ṣe tó tọ́ bẹ́ẹ̀ bá gbégbèsè tó tọ́ ẹni tó wà ń bẹ̀ ẹ tún ṣẹ́pè fún tó fi máa lọ ní àṣẹwá àṣẹyìnbọ̀ ẹ tún jẹ pọmọpọmọ ìyá. Listen, ẹ̀yin èèyàn mi this is àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ní àwa ọ̀dọ́ ta fail because Nigeria situation ó ti kó ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ lọ kò jẹ́ ká lè ronú straight mọ́ we couldn't think straight Nigeria situation can ó pa kádàrádà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ní Nigeria situation ti pa kádàrá wọn dà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ní Nàìjíríà kádàrá wọn ti dorí kodò they cannot think straight again. Èmi mo dúró ọmọdé yẹn mo sọ wípé ẹ má ṣe protest
kò dì yín mú but àwọn kan sọ lábẹ́ Sunday Igboho mọ̀ sí rárá kò bá yín mọ̀ sí o tẹ́ bá fẹ́ ṣe protest ẹ ṣe o à ń bá yín lọ́wọ́ sí o àwa ò bá yín ní o ẹ ṣe protest yín kò sẹ́ni tó dì yín mú ṣùgbọ́n tá a bá jáde káwa náà protest pé ó yá o Yorùbá nation làwa yìí ń fẹ́ pín Nàìjíríà the only solution Nigeria must divide tá a bá jáde tá a bá ṣe ẹni bá fẹnu yín kó jọ ẹni tí ò bá dẹ̀ fẹ́ kó lọ kò sí wàhálà tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ ń protest yìí pé end bad government epo fuel must return to 200 naira garri must return to this tí wọ́n bá fi oògùn búra fún yín pé wọ́n máa dá owó epo padà sí 200 tí orí ẹ ò ọpọlọ ẹ tí ò bá dorí kodò kò yẹ kó wá díwẹ̀ pé kò lè ṣeé ṣe láyé tó o bá jẹ́yàn tó ní good thinking tó o bá jẹ́yàn tó ní good thinking kò yẹ kó o lu ọpọlọ ẹ kó sọ pé rárá kò lè rí bẹ́ẹ̀ tó bá sọ fún ẹ pé àpò rẹsì ó máa padà di 50,000 kò yẹ kó o wá díwẹ̀ pé kò lè ṣeé ṣe nínú Nàìjíríà yìí àti ẹ̀ ń gbọ́ pé àwọn kan ti ń tepo ní 1,000 plus kò tiẹ̀ sépo lọ́pọ̀lọpọ̀ ìlú níbi táwa wà lákùrẹ́ ń bí kò tiẹ̀ sépo àti ẹ̀ rírà ni débi tá a ti fẹ́ rà ní 1,200 àwọn kan ń tà ní 1,300. sọ̀rọ̀ wáyé yìí tó bá sọ fún pé po máa lẹ́sẹ̀ ẹ̀ sọ pé bàbá ńlá irọ́ lọ́jọ́ tí ẹ protest fún Jonathan ó sọ fún oníkẹ́ má wọ́rì olóhùn adá epo padà Jonathan gbépo lọ bóyá 120 àbí 140 ẹ protest ó dá padà sí 90 something naira kó tó kúrò ń bẹ̀ ló ni wọ́n tepo kí Jonathan tó kúrò ń bẹ̀ wọ́n tepo ní 140 something wọ́n máa increase ẹ̀wọ̀n ní jẹ́ kẹ́ mọ̀ ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ńkọ́ Buhari débẹ̀ ó gbé sí 240 naira wọ́n ké wọ́n pa wọ́n jẹ wọ́n mọ̀ wọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó já sí 180 kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di 189 kí Buhari tó lọ àwọn 300 lọ́pọ̀lọpọ̀ ń tepo ìgbà tí wọ́n wá gbọ́ pé subsidy epo fò sí 500 plus like joke as at today epo ti di 1,300 naira per litre lọ́pọ̀lọpọ̀ filling stations. ìwọ́dẹ̀ bá wọn jáde olóòfẹ́ jáde ó fẹ́ protest ebi ń pa ẹ rówó oúnjẹ ẹ rí gbá ẹ ráwo tó o bá protest di ọ̀túnla mẹ́wàá Nàìjíríà politician Nàìjíríà wọn ò ní solution sí protest yín ni mo sọ fún yín yìí tí Sunday Ọmọdéyẹmọ ń sọ fún yín nìyẹn they have no solution to your problem. eléyìí sọ̀rọ̀ sentiment kì í sọ̀rọ̀ òṣèlú kì í sọ̀rọ̀ ọmọ wa ní Tinubu ìdí nìyẹn tá a ṣe fẹ́ protest against ẹ mo ń bọ̀ wá fún Tinubu jẹ má bu fún máa rọ fún lódindi kí ló kàn mí pẹ̀lú bóyá ọjọ́ ọmọ Yorùbá àbí kò sọmọ Yorùbá ṣùgbọ́n èmi fẹ́ kẹ́ understand yìí pé kí ni yìí ti bàjẹ́ bọ̀ ó ti pẹ́ ayé ti ń sunkún pé ebi ń jà ìyàn mú ìlú lé kí Tinubu tó wá jẹ president lèmi sọ fún yín ìwọ tó bá dẹ̀ sọ pọ̀rọ̀ mi ò jẹ́ ní pé kì í ṣòótọ́ á jẹ́ pé ìwọ fúnra rẹ̀ ìwọ lórí òtítọ́ tó fẹ́ fi èké àti irọ́ tó fẹ́ fi bo òtítọ́ mọ́lẹ̀. tó bá wá rí bẹ́ẹ̀ tẹ́ ẹ ti pariwo ó lé látọdún tó ti pẹ́ kí wá ló yẹ kẹ́ ẹ ṣe as a youth tọ́lọ́run bù ní ọpọlọ tó ní strength tọ́lọ́run sọ pé ó jẹ́ ògo ẹ gẹ́gẹ́ bí youth. You should be able to sit, think. What do we think is the solution to this? Mo lè fi gbogbo ohun tí mo ní láyé búra fún yín. Sowore tó pariwo tó jáde. Mo lè fi gbogbo ìgbésí ayé mi búra fún yín.
tán bá pe Sowore jókòó síbi kọ́lọ́fín lẹ́ni tán bá sọ ètò ìjọrọ̀ táwọn olóṣèlú gbé súnmọ́ tán gbé ipò lákànlé lọ́wọ́ tán dẹ̀ promise ẹ̀ má wọrí ìwọ a máa gbé ẹ wọlé as president ṣùgbọ́n ṣì náà manage bí ná mo lè fi gbogbo ohun tí mo ní búra fún yín Sowore máa padà ní straight lẹ́yìn gbogbo yín reality lẹ́gbọ́n yẹn because Sowore is part of them ara wọn ni olóṣèlú ní ẹ gé fídíò mi kẹ gbé síwájú Sowore pé kó sọ mo lè búra ẹ fún òun fúnra ẹ. As far as I'm concerned ṣé hardship ṣoṣẹ bẹ̀rẹ̀ ní Nàìjíríà ni Sowore ṣẹ̀ṣẹ̀ ríran pé hardship wà ń bí ó ṣe pariwo revolution right now. Ẹ má jẹ́ kí anybody tàn yín. Don't allow anybody to deceive you. All this protest, I can guarantee you that it can never solve Nigerian problem. And protest. I want to have protest if majority want in oníkálukú tí ń kó gbá ẹ̀. Pa. Wọ́n ti ń fẹ́ lọ. Because they were politicians, they have dual citizenship. Ẹlòmíì wọn citizen ní Canada, ó tún jẹ́ citizen ní London. Ìmí wọn citizen ní Germany, ó tún jẹ́ citizen ní Turkey. Ìmí wọn citizen ní America, ó tún jẹ́ citizen ní Japan. Different. Tó bá délẹ̀ tó agbódún gbọ̀ngàn àtàwọn àtọmọ wọn lọ. I will never go against you. If you want to protest, you are free. Protest. Tó bá wù yín. Ṣùgbọ́n mo dúró lórí òtítọ́ yẹn wípé, are you protesting the right thing? Are you protesting for the right thing? Ṣé n tó tọ́lẹ̀ ń protest fún? Yorùbá pé. That is why I will always be happy that I'm a Yorùbá man. Yorùbá sọ wípé ẹjọ́ là ń kọ́, a kì í kọ́ ìjà. Ẹ̀yin ọ̀dọ́ ìjà lẹ̀yin kọ́ o. Ẹ kọ́ ẹjọ́. Tẹ́ bá jà wọ́n lè yí ẹ mọ́lẹ̀ kan lù ẹ bàtàbàtà. Tó bá tàbí kí wọ́n fúnra ẹ kó yí ẹnìyàn náà mọ́lẹ̀ kó lù. Ṣùgbọ́n tán bá gbẹ̀yìn méjèèjì dúró, wọ́n béèrè. Ìwọ tó ti nà dáadáa, tó bá mẹjọ́ ẹ̀ ń rò, tó dẹ̀ jẹ́wọ́ ló jàre, tó bá mẹjọ́ rò, tó kọ́ ẹjọ́ tó mẹjọ́ rò, wàá jẹ̀bi wọn dá ẹ lẹ́bi. Wàá jẹ̀bi wọn dá ẹ lẹ́bi. Ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí TikTok, kí ló ń ṣẹlẹ̀ ẹ bá mi tẹ kíní yìí? Bẹ́ẹ̀ bá ṣe ń bá mi tẹ̀ sí nínú mi máa ń dùn sí. Thank you for the gift. Thank you. God bless you. Bobby Cletus, God bless you. Nígbà tẹ́ ẹ kọ́ ẹjọ́ tẹ́ ẹ kọ́ ìjà. Ìjọba ti rí protest ẹ fẹ́ ṣe bí protest yìí pé ó ti ní political undertone nínú, which kò kàn mí. Everything about Nigeria is politicized. Everything. Bó dé nu church politics ni. Bó dé mọ́sáàsì politics ni. Bó dé gba igbó orún mọ́lẹ̀ politics wà ńbẹ̀. Everything about Nigeria is politics. Wọ́n ṣe politics títí tí wọ́n bá dénú ọjà. Àwọn tó ń fọ tọ́lẹ̀tì tà wọ́n l'association politics ló ń jẹ́ bẹ́ẹ̀. Iṣẹ́ ọwọ́ olóṣèlú ni. Àwọn tó jẹ́ pé iṣẹ́ wọn ni pé kán lọ bá yín clean toilet, kán tún bẹ̀ ṣe, kán tún nù léṣe. They have association. Olóṣèlú ló kó wọn jọ kó ba lè máa rí wọn lò. Everything is about politics. Tó bá dẹ̀ ti rí ẹgbẹ́ yẹn pé wọ́n ti ń pọ̀ dáadáa, wọ́n wọlé sí wọn lára. Tó bá fẹ́ yan olórí, kàkà kan fi wọ́n lẹ̀ kán yan olórí fúnra wọn, òṣèlú á fúnra ẹ̀. Á support ẹnìkan gbélé wọn lórí àsọdọ̀ lórí. Wọ́n ní this is governor's preferred candidate. Wọ́n lẹ́ni tí gómìnà ń fẹ́ rè oní candidate gómìnà o làwọn ń fẹ́ o. Everything politics. Bọ́ ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí. Ibi tí mò ń lọ gangan ni wípé ṣé protest tá a fẹ́ ṣe yìí ṣó lè mú òpin dé bá wàhálà Nàìjíríà? Ọjọ́ tí a ti ń kígbe ẹ fẹ́ ṣe protest. Tí Nàìjíríà bá ní kankan ṣe fún yín, ẹ̀yin fúnra yín ẹ̀ ti rí pé wọ́n ní í ṣe. Upon that, ṣé wọ́n reduce gbogbo expenses wọn? Ẹ̀yà ẹni Tinubu reduce salary ẹ̀ by 50%.
ṣé ńgbà tó gba sálárì òun tá aláti dún nínú àkáǹtì ẹ̀ ṣé ó fi hàn ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ yé lu ọpọlọ yín sẹ́ẹ̀. ó sọ fún yín ó lóun reduce sálárì òun by 50%. ọba tẹ́yìn bá gọ́ èmi ò mà dẹ̀ gọ́ èmi ò dẹ̀ gọ́ bí gọ́. ó ní káwọn house àwọn national assemblies ó ní káwọn reduce sálárì wọn tán bá wá jáde tán announce fún yín pé àwọn ti reduce ẹ̀ ńgbà bá gbà ṣé wọ́n wá fi hàn yín ẹ̀yin rí i pé wọ́n mọ̀ reduce ẹ̀ o. ẹ má jẹ́ ká tanra wa. tó bá jẹ́ pé ìjọba tó ti wà lórí òtítọ́ tẹ́lẹ̀ tàbí tí wọ́n ti fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́, tó bá jẹ́ irú ìjọba yẹn ní àyípadà irú eléyìí ti wáyé tí nǹkan wá le, bóyá ẹ jẹ́ kí n fa Amẹ́ríkà ṣàpẹẹrẹ fún yín. Amẹ́ríkà wọ́n ti ní ìpìlẹ̀ tó dáa, ìpìlẹ̀ wọn strong, ó dúró based on agreement. Gbogbo state jẹ́ rí l'Amẹ́ríkà yẹn orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n o. America have 50 different states. Gbogbo 50 states yẹn pátápátá, gbogbo wọn pátá country ọ̀tọ̀ọ̀tọ̀ ni, orílẹ̀-èdè ni wọ́n láti ìbẹ̀rẹ̀ wá. Gbogbo wọn jọ reach agreement ní pé ẹ jẹ́ ká jọ máa jẹ́ orílẹ̀-èdè kan. Wọ́n dẹ̀ jọ agree, this is what we will be doing. Ìwọ tó bá rí máa lò ó, they call it federalism. Wọ́n dẹ̀ jọ agree initially according to history. Àwọn mọ́kànlá ló bẹ̀rẹ̀, 11 countries ló bẹ̀rẹ̀ náà kọ́kọ́ parapọ̀ tó ń pera wọn ní United States of America. Ìyẹn ni àpapọ̀ ìpínlẹ̀ America, United States of America. Wọ́n jọ parapọ̀, wọ́n jọ fìmọ̀ ṣọ̀kan pé ẹ jẹ́ ká jọ máa ṣe orílẹ̀-èdè. Kó tó di pa àwọn míì ṣe wá ń darapọ̀ mọ́ wọn tó fi di ní ẹlẹ́ni 50 ni wọ́n. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ọmọ yín, àwọn ẹ̀gbọ́n yín, àwọn àbúrò yín, àwọn ọ̀rẹ́ yín tó wà l'Amẹ́ríkà. Bóyá tí California bá powó, ó máa kó lọ fún wọn ní Washington. Bóyá tí Florida bá powó tiẹ̀ as a state, bóyá ó máa kó lọ sí Washington. Bóyá tí Hawaii tó bá powó, agbowó yẹn á kó wá fún wọn ní New York, tàbí kí New York powó kó máa kó bọ̀ ní Chicago, àbí kí Chicago pàtì ẹ̀ kó kó wá sí Texas. Ẹ bèrè lọ́wọ́ àwọn ẹbí yín, àwọn ará yín, àwọn èèyàn yín tó wà níbẹ̀ kẹ́ confirm. Wọ́n jọ jẹ́ United States of America, ṣùgbọ́n oníkálukú ló mójútó ohun tó bá ní. Kódà ìṣọwọ́gba táàsì wọn ó yàtọ̀ síra. Táàsì kí ló ń pè é? Táàsì Texas, rate tó fi gba táàsì ní Texas ó yàtọ̀ sí rate tó fi gba táàsì ní orílẹ̀-èdè kí ló ń pè é? Ní California. Mo ń bọ̀. Kí ló pariwo? What is the meaning of this focus? Ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ wa. Oníkálukú state wọ̀nyí ni wọ́n ní rules tiwọn tó dẹ̀ ń powó wọn, tó dẹ̀ fi ń develop ìlú wọn, tó dẹ̀ ní percentage tá mú lọ sókè. Ìlú dẹ̀ ń tẹ̀síwájú, wọ́n dẹ̀ ní ìpínlẹ̀. Tí president míì bá wá jẹ, òfin ti wà, there are rules, there are constitution to guide the United States of America. Ààrẹ tó bá dé, constitution ló máa ṣiṣẹ́ lórí ẹ̀. Ìdí tẹ́ ṣe máa rí nìyẹn tó fi jẹ́ pé any president tó bá dé, kò sí kankan tó fẹ́ wá ṣe, kò sí ìnira. Ṣùgbọ́n tó bá wá débẹ̀, tó wá ń gbé àwọn policy jáde tó máa ní ìlú lára, ìlú yẹn mọ̀ pé kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Lórílẹ̀-èdè Amẹ́ríkà, àwọn tí ò níṣẹ́ tẹ́bi ń bá wọn níbi tó ti lè lọ gbọ́ oúnjẹ tí wọ́n á ti jẹun. Lórílẹ̀-èdè Canada àti ẹ̀gbọ́n yẹn dáadáa, you go there, ó wà ní UK. Most of all those advanced countries ló wà tó jẹ́ pé o ò níṣẹ́, o ò dẹ̀ ní anything, ibi tó o lè ti lọ máa gbowó tí wàá máa fi jẹun ó wà. Kí president kan wá dé kó wá ní kò sí irú ẹ̀ mọ́, òun gbèsè lé. Kí president kan dé kó gbé àwọn policy dìde, kó sọ petrol wọn, kó sọ di bíi $4 bí $5 per litre. Ṣé mọ̀ pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí? Wọn ò dẹ̀ pariwo ìlú lérí.
tí president yẹn bá dé tó ṣerú ẹ̀ táwọn ọmọ ìlú citizens tó bá jáde tó bá protest wọ́n protest lórí ẹ̀tọ́ wọn because wọ́n mọ̀ pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí protest yẹn tí president yẹn ò bá ṣọ́ra tí ò bá tètè reverse ẹ̀ kó dá padà àwọn national assembly wọ́n á péjọ ọ̀gbẹ́ni wa o àwọn èèyàn ti protest and kò gbọ́dọ̀ kọjá ibi tó dé you must reverse everything tó ṣe kò ní choice tó bá kọ̀ wọ́n máa gbé kíní kan 25 amendment àbí kíní ti pé wọ́n máa gbé dìde pápá wọ́n ti yọ dànù wọ́n ti yọ alákọ̀ọ́rí ẹ̀ dànù wọ́n gbé vice ẹ̀ wọ́n sún ẹ̀rìn yẹn ó parí that is àwọn orílẹ̀-èdè tó ní ìpìlẹ̀ tó dáa nìyẹn o tó jẹ́ pé foundation wọn múnádóko nìyẹn o. kí ni foundation yìí 1960 ẹ kígbe ìlú le 1970 ẹ kígbe ìlú le 1980 ẹ kígbe ìlú le 1990 ìlú ò fararọ year 2000 ìlú ò fararọ 2010 and downward ìlú ò fararọ tí wà 2024 ìlú ò dẹ̀ tí ìpàpà fararọ ẹ ṣe ìjòkó kẹrù mú. dé ìlú àwa fararọ àbí bẹ́ẹ̀ kọ́ ìlú ò lè fararọ because mo máa sọ́màdé máa tún sọ fún yín ìpìlẹ̀ orílẹ̀-èdè yìí ló fìyà ń jẹ wá foundation and this is what 95% of ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá I'm not talking of Nigeria 95% of Yoruba youth, this is what you fail to understand. Eléyìí lẹ kùnà láti understand. Ipe ìpìlẹ̀ yẹn ló fìyà ń jẹ wá. Ọjọ́ tí ò sọ ọmọ Yorùbá ń bẹ̀ ṣe ẹ̀sùnkún ni. Ọmọ Yorùbá débẹ̀ náà ẹ̀ tún sunkún. Tọ́mọ Yorùbá bá kúrò bẹ́ẹ̀ ẹ̀ tún sunkún. This is very it is obvious to all of us that protest ẹ fẹ́ ṣe kò sí assurance pé àyípadà máa wá àjọ máa ṣe náà ni àwa máa jáde a máa lọ ṣe fídíò so mi ò nídìí láti tàn yín tó bá yẹ pé ìpínlẹ̀ Nàìjíríà dá láti bẹ̀rẹ̀ tó jẹ́ pé irú àwọn kan bí eléyìí ò ṣẹlẹ̀ rí tó ṣẹ̀ṣẹ̀ wá ń happen ẹ jẹ́ ká jọ sòtítọ́ fúnra wa mo fi Ọlọ́run bẹ̀ ẹ má gbé sentiment wọ̀rọ̀ yìí ẹ má gbé irọ́ wọ̀ ẹ compare èló ni wọ́n ta àpò rẹsì nígbà ayé Ọbásanjọ́ ìgbà tó Ọbásanjọ́ lọ tí Yar'Adua dé ṣé ráìsì ṣìpù sí ni àbò wọn sí ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi ẹ try kẹ́ sọ òtítọ́ ẹ dúró lórí òtítọ́ máa ń gbéyàn lékè ni nígbà tí Buhari kú tí Yar'Adua tí Jonathan wọlé compare oye tí wọ́n ta àpò rẹsì láyé Jonathan ẹ compare ẹ sí ayé Tinubu ayé Ọbásanjọ́ ẹ fi méjèèjì wéra ṣé ráìsì lẹ́sì sí ni tàbí wọ́n sí ẹ tún wá kúrò nígbà Jonathan ó bọ́ sọ́wọ́ Buhari ẹ wo iye tí wọ́n ta ráìsì nígbà Buhari sí ìgbà Jonathan ṣó lẹ́sì ni tàbí wọ́n sí. Buhari lọ Tinubu wọlé ẹ ti fi méjèèjì ẹ̀yin náà ẹ ti rí yàtọ̀ tó wà ńbẹ̀ bó ṣe ń kùn fáá nìyẹn mo rántí dáadáa àpọ́n sì ni mí nígbà tí Jonathan ń ṣe pírẹsidẹ́ǹtì mi ò tí ì má rí mo dẹ̀ máa ń gbìyànjú láti róúnjẹ sílé tí bá gba tọ́rọ́kọ́bọ̀ tí mò ń gbà gẹ́gẹ́ bí owó oṣù èló ni bag of rice nígbà yẹn 7,600 I am talking of 2010 2011 2010 2011 7,600 ni bag of rice àwa yìí rà á 2010 11 12 7,600 a bag of rice. Nígbà tí Buhari dé ńkọ́ rice wọ 40 kí Buhari
ẹ wo ẹ má bínú sí wa màámi Adéjọkẹ́ Adédàpọ̀. Okay, I will check the message, don't worry. Ọmọlúkà ló bàbá mi ẹ kú iṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ máa bá wa sọ kẹ ẹ máa bá wa pariwo síta ipe tán bá ti rẹni tó wọ sọ Yorùbá Nation lọ́jọ́ yẹn Dúpẹ́ àwọn ọmọ ẹ ní kò ń sọmọ bàbá tó yẹ kó sọmọ òwò sára sí pé àwọn náà fẹ́ fipá gba ìjọba aláwọn fẹ́ ṣèjọba délé by fire by force ìmọ̀ àwọn àti Gani Adams ni o tán bá ti rí torí àwọn ọmọ Dúpẹ́ máa wọṣọ Yorùbá Nation lọ́jọ́ yẹn ká má fi kó bá wa o torí Dúpẹ́ ó láwọn tó ń ṣiṣẹ́ fún òun àti Gani Adams wọn àfẹ́ kílẹ̀ Yorùbá lọ ẹ jọ̀ọ́ tètè má bá wa pariwo síta tán bá tiẹ̀ fẹ́ wọṣọ yẹn lọ́jọ́ yẹn ká mọ̀ pé àwọn ọmọ Dúpẹ́ onítìrì ni o àwọn ọmọ Ìgbòho protest o ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún wọn ẹ má bá wa pariwo síta gbogbo ẹ̀yin mídíà Ìgbòho kọ́ o bàbá Akíntóyè kọ́ o Dúpẹ́ ni o ó ti lóun sọ́pọ́ọ̀tì 100% o táwọn ọmọ ẹ̀ bá dẹ̀ ti wọṣọ kán sọ pé Yorùbá Nation kán mọ̀ pé àwọn ọmọ Dúpẹ́ ni o kò ń sọmọ Ìgbòho kò ń sọmọ bàbá Akíntóyè kán má jẹ́ kán káńsù Yorùbá Nation o. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn o. ṣé wọ́n ti pè é lábẹ́ aṣọ. lábẹ́ aṣọ àmọ́ ẹni tó fún wọn ní nọ́mbà o bóyá àwọn náà dẹ̀ wà lára wa mi tán mú nọ́mbà ní kò yé wa ṣùgbọ́n tó bá ti pè é lábẹ́ aṣọ fún wọn lépè ni o wọ́n á ti pè é lábẹ́ aṣọ fún wọn lépè ni o àwọn náà ti pinnu pé àwọn náà fẹ́ jáde nígbà tí olóyè ti sọ pé káwọn èèyàn má jáde ṣùgbọ́n báyìí nísìnyí inú mi wá dùn báyẹn pé olóyè ti sọ̀rọ̀ jáde pé kẹ́rìbọ̀dì mọ́ jáde ìjọba ti gbọ́ ó rẹ̀ pé àjẹnú ni máa yẹ o torí pé ká ní ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn nísìnyí àníwọ̀n pa àwọn ọmọ olódùkọ ní tí yẹn múra àti wọṣọ Yorùbá Nation níjọ́ yẹn. ẹ ṣe jàre ẹ jẹ́ kí a fìmọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ọ̀gbẹ́ni kan wà tí òun náà ń pera ẹ̀ lẹ́yìn kínní àbí obìnrin kan tó lóun tó kílèmù pé òun jẹ́ ìyàwó Abíọ́lá so àwọn ló fi tipátipá fẹ́ gbàjọba ní Ìbàdàn láìpẹ́ àwọn ọmọ wọn sọ pé àwọn fẹ́ jáde olóyè ti sọ̀rọ̀ o tẹ́ ẹ bá ti rí anybody tó wọ̀ṣọ Yorùbá Nation jáde sí rálì yẹn kì í ṣọmọ Yorùbá Nation o ọmọ Dúpẹ́ Onítìrí ni o ẹ̀yin ìjọba tó ẹ̀tọ́ wọn náà ni wọ́n lè protest àwọn náà free ṣùgbọ́n kì í ṣàwa la protest kì í ṣàwa so ẹ jẹ́ kó yé yín dáadáa kẹ́ ẹ jẹ́ kó yé wọn wípé kì í ṣe àwa là ń protest ẹ má bínú ẹ̀yin fans Ọmọlúkà a máa rán dọ torí àkókò àti pé network yẹn ó kàn ṣe ségesège ni so mo máa need láti shift kúrò níbí lọ sí another place bóyá network yẹn á tún ṣe mí dáadáa kò sí gbogbo network tá àti lò mí gbogbo ẹ̀ ló ń fọ́ wa jẹ àti lo MTN lo Airtel àti lo Glo so kìnní nìkan la àti 9 mobile nìkan ni mi ì tí ì rà so bó ṣe jẹ́ ni ẹ má bínú sí mi kì í kúkú ṣẹ̀bi mi èmi kọ́ ni network tó ń sá kiri ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá òtítọ́ ọ̀rọ̀ ó dàbí ọmọ ìyá àsọkúsọ ni o protest tẹ́ ẹ fẹ́ ṣe ọmọdé yẹn mọ́ làwọn ò bá yín lọ́wọ́ sí o ṣùgbọ́n ẹ lè ṣe nǹkan yín ó ní ẹ free torí ọmọ Nàìjíríà lẹ jẹ́ ẹ free láti ṣe ṣùgbọ́n tẹ́ ẹ bá ń pariwo end bad government ẹ ń sọ wípé ẹ fara mọ́ wọn Nàìjíríà tẹ́ ẹ bá ń pariwo end bad government that is pé message tẹ́ ẹ pass out ni pé ẹ fara mọ́ wọn Nàìjíríà bí Nàìjíríà ṣe rí yẹn ẹ fara mọ́ tẹ́ yín lọ́rùn so tí ẹ bá ní protest ṣé protest yìí ó máa fòpin sí àwọn Fúlàní tó ń wọnú oko tó ń ṣekú pààyàn tó jẹ́ kí èèyàn mú nílùú tẹ́nibọ́dì ò lè wọnú oko ṣoko mọ́ ṣé protest yìí máa fòpin sí ṣé protest yìí ó máa dá epo padà èmi ń sọ fún gbogbo wa lámọ̀ pé kò lè ṣeé ṣe ẹ má dára yín láàmú ẹ pariwo fún Nàìjíríà gọọmenti pé end
olùfẹ́ wa gbogbo ẹ̀yin fans Ọmọlúkà ẹ má bínú sọ́mọlúkà kí kúkú ṣẹ̀bi mi. ẹ ní bínú sí mi kí kúkú ṣe fọ́ọ̀tì mi. As it is, I will have to round up. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹni bá fẹ́ protest ó free. Ṣùgbọ́n ẹ bá wọn protest pé fòpin sí Naija. That is the only solution. Bẹ́ẹ̀ ké dọ̀la. Tí ẹ bá ti gbà kí Nàìjíríà pín, mo ń garanti yín, ẹ tún gbẹ́lòmíì wá, ẹ tún sunkún. Ẹ kọ déètì èní sílẹ̀, èní lọ́gbọ̀n ọjọ́ oṣù keje ọdún 2024. Mo ń garanti yín ni. Màá rán yín létí ẹ mọ̀ mí dáadáa, màá tún gbé program màá tún gbé wá ẹ̀ tún wò. Pé ṣé mi ò sọ? Àwọn program kan wà tí màá gbé wá fún yín láìpẹ́ yìí. Àwọn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ wá rí i pé mo sọ nínú program yẹn. Mo fẹ́ gbé jáde fún yín sì máa wá post yẹn kẹ́rí. Ẹ lè mọ̀ pé yes, ogun àsọtẹ́lẹ̀ ni kò yẹ kó parọ́ tó gbá. Àrọ̀ tó bá gbọ́n dáadáa, ogun àsọtẹ́lẹ̀ ni kò yẹ kó pa. Màá máa sọ tèmi, ẹni bá létí ni kó gbọ́. Ọmọdé ẹmọ ní ká kí gbogbo yín, Ìgbòho Òòṣà ó ní ká kí yín, ó lè kú àmúmọ́ra, ó lóun mọ tẹ́ ń dojú kọ. Ó ní ṣùgbọ́n in tó wà ńlẹ̀ yìí ó kọjá end bank government o, end Nàìjíríà ní kókó. Tó bá ti jẹ́ pé yẹn lẹ fẹ́ ṣe, a lè darapọ̀. Ṣùgbọ́n tí ẹ bá ti ń ṣe yẹn, ẹ free ẹ ṣe ti yín. Tẹ́ bá ti rẹ́ anybody tó wọṣọ Yorùbá nation níbi rally yín, àwọn ọmọ Dúpẹ́ Onítìrí ni o, tó lóhun ìyàwó Abíọ́lá tí wọ́n wọ́ Aṣọ Rock ẹ̀ nìbàdàn. Dára Ọlọ́run ní jẹ́ kí Dára pààyàn. Ó ní wọ́n ti wọ́ Aṣọ Rock Onítìrí o. Gbàdéyàn tó ló gbé odidi upstairs sílẹ̀ tó ní kán fi ṣe headquarter tó jẹ́ bẹ́ẹ̀ náà ti ń sọ̀rọ̀ náà ti ń ṣe gbogbo ẹ̀. Nígbà ìjọba dẹ̀ ká wọn bá rọra gbé katapila àti gbogbo ẹ̀ wọ́n gbélé wọn wó gbogbo ẹ̀. Aṣọ Rock dọ́lẹ̀ gbẹ̀ wọ́n wó Aṣọ Rock Onítìrí. So àmọ̀ nípa ẹ̀ tẹ bá ráni tó wọṣọ Yorùbá nation tó jáde kì í ṣàwà Onítìrí àti gàngí ẹ̀ ni. Ẹ ń gbọ́ sí tọ́nà tiẹ̀ tún pa àwọn kan lẹ́yìn ẹ jẹ́ ká jáde o, ẹ jẹ́ ká jáde o. Àwọn ò ní bá wọn jáde. Tí wọ́n bá ti pè ẹ́ fún wọn lépè gbígbóná, ara ló máa pa yín. Wọ́n bá ti pè ẹ́ bó ṣe máa rí nìyẹn. Jésù Olúwa wa. Ọmọlúkà is my name. A ní àwọn ilẹ̀ sí ọwọ́ wa ní rẹpẹtẹ yìí. Tẹ́ bá nílò ilẹ̀, ẹ fẹ́ fi ṣoko, ẹ fẹ́ fi ṣe livestock tàbí ẹ fẹ́ kọ́lé sí, ẹ fẹ́ kọ́ hospital, ẹ fẹ́ kọ́ gbogbo ẹ kàn sí Ọmọlúkà. Mọ̀jẹ̀ bí ó pa wá kú, mọ̀jẹ̀ bí ó lù wá pa, ẹ kàn sí wa. Káwa náà ṣe kíni? Kábà yín ṣètò ẹ̀. Genuine ilẹ̀ dẹ̀ ni à ń talẹ̀ fake. Ilẹ̀ tó genuine tí ò lẹ́jọ́. Bless you all. Ọmọlúkà lèmi jẹ́ o. Orúkọ mi ò pé méjì o. Adéjọkẹ́ Adédàpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o. Tiwátọ́pẹ́ Dáramọ́lá mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni Ọlá Òjó mo dúpẹ́ yín. Tèmi nínú YouTube mo dúpẹ́ o. Màmí Ewétúgà mo dúpẹ́ lọ́wọ́ yín. Màmí Ajífọwọ́bájé mo dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá mi Òsénì mo dúpẹ́ lọ́wọ́ yín o. Bàbá mi Àfáà Fọlọ́runṣọ́ gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣeun ẹ̀yin tèmi ní TikTok mo gbé fún yín o. Ẹ ṣe gbọ̀n kó àdúró tèmi. Ọmọlúkà ni mo ń jẹ́, bá mi pín ètò, ẹ jẹ́ kó ní, ẹ jẹ́ kó débi tó yẹ kó dé. Ó yá bẹ̀rẹ̀ sí ní kan tiẹ̀ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá. Tí ò bá ti pé mẹ́wàá mi ò ní lọ. Ẹ mọ̀ pé nẹ́tíwọ̀kì ò dáa, so bẹ́tà kẹ́ tètè kọ́ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá. Ó yá ẹ máa kọ́. Ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá kọ́ tiẹ̀ mọ́jú pẹ́. Dákun mọ́jú pẹ́. Ó yá ó pẹ́ jù. Mi ti rí kankan. Ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá. Ṣé ẹ̀sìn bímọ ni àbí nẹ́tíwọ̀kì? Ayé mi o.